Una guardia, una guardia me fa quando io salo boa, hauki. Mwawe hawe, ijue no kune wokbe, mwe wawe la wekwe na, una vio, mwa sato ame mugwe. Cool. Come on, come on, master. Ọmọ sẹ́dẹ̀ ẹ̀ láti ẹ̀wẹ̀. Ẹ̀wẹ̀ ní wà bí ẹjì. Ìgbàgbà kí ìgbàmọ̀ wá ìgbẹ́dẹ̀sẹ̀. Ìgbẹ́dẹ̀sẹ̀ o. Ọ̀gá pẹ̀ wà lọ́dọ̀ táwọn ẹ̀wẹ̀ yẹn dé. Ìgbà bí ó lẹ́kẹ̀ lọ rí. Iná sí ẹ̀dá mi sàmà wẹ́n tó mi kọ́ ni wẹ̀. Àwọn ẹgbẹ́ tó wà ní wàsá. Ẹ̀sẹ̀ good boy. Lẹ́yìn nana kọ́lẹ̀ rẹ̀ wàsá. Ọ̀rẹ́ wo ọjọ́ wo nana kọ́lẹ̀ rẹ̀ wàsá. Ó ní pàwọ̀ ẹ̀ wọ́tà yìí. Ọmọsẹ Agipa. Ọmọsẹ Nigeria no ọdẹ ṣe me to tẹ na dàn mí ọkùnrin ya mẹ na bíẹ yíyá wà bíẹ ọmọ mọnà ìṣe àwọn náà lè mọ wà náà ẹsọ ẹ akpọwọ owó wà náà wà tí ó tó ta ẹgbọ rẹ amẹnẹ nà ọta yẹrẹ náà gbèké ẹgbà wò wà ní kòtò tí mẹnu yọ ọgbẹ tó ta wà kó pọ̀ ní. Sama mẹ má bẹ̀rẹ̀ sọ ẹ mẹkẹ àti wẹ. Nena ese soero wana mekichi we anu wo. Do wale bare gbe kun wale gun eni le yiwo. Danto wo wa woge. Danto wo wa woge. Ele wo gba na o ta te WhatsApp. Wa ti e bai. Danto wo woge o. Agipa pa wa ri we kinu. E ma wa ro re. Ha? Le gogo on jabe ya wa mo gbe kini injini musto wa mo tari inu na iri o injini musto wa mo tari o yo gbe yo nto sa to pa o wa o yo iko wa pa o yo Pe me ni le si ni na ya no na ba ni ma. Ha? O kana mai o bi o mai o ku ja ma de o mai tende. Oh, you know, but I'm going to do. Ìgbẹ́dìsẹ̀. Sàtúnwàlẹ̀ ò bẹ̀rẹ̀ kẹ́lá. Sàtúnwàlẹ̀ là ó mú mẹ́kẹ́ lórí ẹ̀ mẹ́kẹ́. Sàtúnwàlẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ bùkẹ́. Sàtúnwàlẹ̀ mẹ́kẹ́ lórí ẹ̀. Ha! Sàtúnwàlẹ̀ ẹ̀
Aladia. Lá o começa do isso aqui, né? Como ninguém net ate. E mais só ali. Como é mais de ninguém do só o. Weki make you sa okay. Oba yese ma do kamo yi emi mi. Mami. Je. O do me ti jo baba na. Mu gene are wu yo sa okay dero. O bi mi ive jo ye mu gene. Ndo bi no zuwa. Kama gi un yo to ke juwe. E juwe gi do mai ka me go ma ya na gi un yo to. Ani uzuo be. Be na pro vero. Deu kan ile mana. Ehere wa. Aro wa yeke. Ni wa wuwe. Como ya no. Je Se va no. Ijo. Eke ni wa bi o wa ni ma ona. Me ti ke mo gba ni ado da yo sa okay. Me ke Mu jo ba time na. Je So ma hey jagwe ya. Why not be this for every day? ke ni bi e. The paper bag go na. So I'm not going to send you message. You are fish pass. Yes, Ijo, to bo ya here. Ujo. Ye me ke ni bi e. I no say no be wo mo. O se gbe da je o me ke ni bi e. E ti ta lo. So Je ipa ni. agbon wa fi wa bi na. So o get say o say na imutia. So Ujo. Oma. Kweo. Ni kweo leba. La. Jimmy leti ne mu na nia. Tota. Jimmy. Gege ta leti ne. Hadi. Ile mu na. Waje mude. Utandile wa no. Ile na radio ne. Wawe ya. Ile mu na na. Wawe.
gẹ́gẹ́ bí náà wẹ̀ orí àlẹ́ orí wọn náà ìgbẹ́ ìgbẹ́ abẹ́lé wẹ̀ ọwọ́ tani ìgbẹ́ wa yẹ ní ọma ọba ṣe wòye amẹ́ nínú pẹ̀lú àwẹ̀ ọmọdọ́ iye yà á fi wà iye yà á ti bọ́ lọ́wọ́ wa. mẹ́wàá lánàá wọ́n máa ń tẹ̀ sálẹ̀ pẹ̀lú ó ṣe 37 ni mẹ́rin agbọ́n. Ije wa be sunu bi na je nyari mu na ya ba so we agbon we ma respect we e madam ya be sinu na we amu e ti gbe wo mi abe ke ba ko ya so de ma o ma na be si o boy ra lu da we to ma le mu na o si e na punish we ekenu gbe jowo to ta ni ekenu gbe jo ke o ka to ta ma be ma jaji o le be to ta ma be me na ba la ba ni lo de ise ba ni ma me ije o ta we ya se ra ọwọ́ ta mẹ́ ya pa wẹ̀sẹ̀ bàbá ọgẹ́ ó ta mẹ́wàá rẹ̀ lè yọ wájú ọmọ òkìlì ìjòwò tó ta mẹ́rin gbá ní jẹ́mẹ̀ oníta máa nẹ́bẹ̀rún náà nínú àwọn ọmọ ọ̀dà pọ̀pá àlejò ọ̀pá bẹ́ẹ̀ sùn ògùn ìmọ̀dá mi mẹ́rin rẹ̀ máa mẹ́mú náà ní mẹ́wàá wù ẹ̀ náà ìgbẹ́ fún lẹ́yìn ẹ̀dẹ́kọ́ street jẹ́ ipa òkèlè jẹ́ ọ̀pá mi sọ̀ báyìí ìdùnnú náà ṣe pè ya rí àtàkì bẹ́ẹ̀ Agbagbọ wà láti náà ni. Sato. Ọmọ ìjọ. Mo ti rẹ̀. Ọmọ akẹ́kẹ́ ní ìlú àti ẹ̀rẹ̀ dé àmú ni. Ó dá ẹdí ẹ̀kú mú kíá ní. Wẹ̀ náà jọ ni àpò ìmáwó ni ọjọ́. A máa wẹ̀ ní ìlú ẹ̀nà lélẹ̀ rẹ̀ yé kí ẹ̀ wẹ̀ ní ọ̀tá kíkó. Déèbè bẹ̀dẹ̀ sẹ́nà ni a. Àmà ihe ìbọmọbọ̀ wà náà. Àwọn náà ẹrú wà lọ́rọ̀ yìí ọ̀fíẹ́ àábínú gba ẹnu nàmú òwáyé kẹ́. Yìí, ó bẹ̀rẹ̀ náà máa bẹ̀rẹ̀ wà. Ẹni kí wọ́n fẹ́ dùn ẹ́ da òkú ẹ̀ níta iṣẹ́ ọkọ̀ bá wẹ̀ lọ iṣẹ́ ọwọ́ lọ lẹ́kẹ́ náà pẹ̀lú ní rẹ̀ bí ìgbà pẹ̀ kan náà pẹ̀ àwọn ẹni náà wọ́n wí àmúhùn ní bí ẹ ti dùn wọn ọmọ ẹsẹ̀ náà rí ọba ẹsẹ gbẹ náà di o gbẹ má tí o kò nàdí yé amáwé ní èkì ẹ ọfẹsì ó pè àlè yorùbá abẹ́tẹ̀ náà gbapò ẹ ẹgbẹ́ mi lùpá ní ẹgbẹ́ sọ́sọ́ lè bà òkè ó òpá rẹ̀ ọ̀tá ìlú náà wù tẹ̀lé àti pápápá ìmọ̀dá ìdẹ́ ẹ̀ ọyẹ́ ẹ̀gẹ̀ má pọ̀ ẹ̀ ó dùn afẹ́ rẹ̀ wá gbé mọ̀mọ́ ẹ̀ bí nípa ká gbọ̀n náà rẹ̀ wá bẹ̀rẹ̀ lẹ́nu. Where Nigeria every 40 how will you buy the so far so yeah get prosot yeah get block if you need one must be here if you have character if you want to be structure here yeah be work for I will so one another then I am na we be na so na lo wa we na bi pa wa re wa o ya e ko ya we bun ni e fo e ma ma di ya ta o ma ke nu fi an du ya we mi no wa o da wo na ni mo na awo e se ni a o we amora o ma ke ki ni do be e o ya ko ya ma re ni ko mi ya ro o da kwa le o sa a le o ja ro so e ma we lu fi ogin ya e ke de na ke ya na we ibi ju awa lo na ma ke wa lo mi ya we mu wa o e ma iyo ni mo ye ẹdẹ mo bia ẹdí àwọn ìyàwó yẹn kó lórí oko yorùbá ẹ fi hàn akípa mi hàn ló wá sí hàn díà tí àwọn ìyàwó máa kó mẹ́rin mú fat ìyẹn ìgbà rẹ̀ wọn nínú wa mú yàn inú náà gbọ̀n ní ara wọn mú yàn.
Oh. What do you have why? But over me. And that's it. And I did. I don't know. I wear this sort of one. Mama can't tell you. I will have our 20 okay, when the no bed and love that matter. If people here, if you move another move, Working okay, now what's all there? Okay, you tell me. And your woman to be I love good way. You can't debate the Benjamin. What's supposed to be back you? Who can walk Bushy happy birthday? I don't know whatever. Take the bar, but for this particular day. The man understand who will want me and the now, when I buy women now, where you have to tell, wow, where? My developer, even one. My developer, a kicking air dinner, 5,000. I was a young one. I will kick your head. I had very more ties. Bros. I was saying, I went out, but when the birthday, when birthday dates me, also when I over. Give me a only good at Monaco, be a not your head. May not be able to know on my action. Oh, and when Tony. Everywhere the mountain says, okay, it didn't go in a course, first of all. That's my senior brother of Babu. He may wow. I tell you, I'm dying. What? 30. You know, I was even at 60. I think we're on the apple. 60,000. The 30 minutes, I'm very very happy when you are not serious. You may think, well, you will be a more than I would have a year. We were 60. Okay, do whatever you 60 and no problem. Maybe one in a career one back while you were. One in another day, the media remember. Okay, baby. Hello, by the way. That means I'm already 30 here. Your knowledge, we are addicted to my ties. How when my mom put back in the to her, I'm a very hard bed in the cool. Back in the viewers, that's my senior brother of Banweb. Bros. Then why are you going to put it 10,000 where I could image? That many better was your bed, or maybe better was in it. At least we may have the near and we may have in here. These are what we bed here. That was me. Yeah, well, I'll get you up to the young girl. How good bed? You went away, woman. My love would you. They tell you as it is because you know, I will not be a good business. It's a kid family. But I want to go to the walk back. When we had the head and get back, I'm not even a way. It was too many. No way, brother. Whatever you are talking with. For myself, I was in one. You was. Oh, how would you not tell me? I want to know it. I want to then the bed, they will come again. You're not all over now. I'm again. Oh, Joe, I don't come. No level. No man here. That brother, because my every time you know, what's it? I'm not where they do here. The latter of one. What's it, brother? Oh, I'm tired. I'm going to let me tell you now. Every safa. I like to you are good. Me mo you for me. What in na so man you. Who can I give you na here?
Imunani, what I go, you know where I'm benefit to us, I go where, small. May I come and I go walk, Elvis, this is story Otamawense is there. Well, trouble your maybe quick result now. Quick result, so bueno, Peregrino. Yahweh is what planning it to my time. I go to Gualo. Hey, Gualo. Who's a boy? That they work on her. Everyone good. Elvis, I trust you for this. Let me put that for your hands. Yeah, get why see where. For where do you have to make they may understand the word at all. Give me. Near the time, I'll come and surprise you. Yari do tama where you went. How are you now doing? I tell you now. It will take on you. Everywhere good. That track was above all. You will back track again. Good result, man. Good result. Ọbẹ̀ wà o. Lọ́gà tí brother kúrò. Pàkójọ. Ó wà fún un. Wọ́n máa gbọ́n ẹwà. Báyọ̀ ló wà yín lẹ́gbẹ̀ẹ́ náà. Sọ́dà, wọ́n náà mi kú máa jájá lu máa lò wá. Ìgbẹ́ kò rí adáná. Lè má understand o wa. Ìwé yà lò lábẹ́rẹ́. Ẹ̀sọ́ lè ní big mat. Bí náà mo bí máa jájá àti ọgbà ẹ̀ náà. Wọ́n náà má kẹ́lẹ̀ gbé. Ìkúrò, ọ̀sẹ̀ ní ìwò wà dànù wà ní. Kò wà náà mo bọ̀ mo gbogbo àgbòtò ẹ̀ bìrì àná. Ẹ̀yà gbẹ́ sẹ́yìn lè tẹ́sí mi bá. Broda, ṣùgbọ́n bí ọkàn kéré náà. Ẹ̀yìnwé náà lẹ́yìn ni màá jẹ́ ń wọ́n sẹ́ni màá náà mo gbé máa gbótó. Gẹ́tù wọ́n mi gẹ́tù àti wà. Òru yìí ń wáyé dárí ìdí òwà bẹ́ẹ̀ náà wà náà wà ló mú ìwà àgbòtò. Báwo yẹ? Wọ́n ní kútu ọ̀rọ̀ à? Ní kútu ọ̀rọ̀ à? Níjẹ̀ I will not understand. Wọ́n náà wọ́ ẹ̀bìrì àná. Wọ́n náà mú ẹgbòtò ẹ̀bìrì àná. Okay, obi yẹ dẹ́rẹ́ ìbọn náà ọ̀tún wà. Wọ́n náà yà kí obi. Fọ́ọ̀tù mẹ́. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ gbé agbègbè ọmọ ẹ̀ blackberry man ẹ̀mí blackberry big man fún agbègbè ọmọ ẹ̀ ẹ̀ ti pààrọ̀ ìsìsà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n àná òwe pín máa jaja. Obi kò bí abẹ́ ẹ̀ táwọn ọ̀gbọ́n àwọn bá pẹ̀ pé ọ̀gbẹ́ abẹ́ yìí abẹ́ yìí. Wọ́n rí ìbọn ọ̀tún wà. Wọ́n náà yà kí obi lọ. Ní kújọ ọ̀rọ̀ à. Èmi ló kọ́ bẹ́ẹ̀ ní nà wù. Iye ìwé bá nànà wẹ́ ti wà nànà ẹ̀ nà wù ẹ̀ lọ́wọ́ mo fẹ́ sọ fún Ìmọ̀ kó gbẹ̀rẹ̀ náà yẹ. ẹ̀ lọ́wọ́ bí mú ẹ̀. Láwo wo wàlá ọ wàgẹ́ kó sọ̀rọ̀ tọ̀ tí ìyá wàlá wo wo Ọ̀nà gbọ́dà. wàgbẹ́ wà ní wà wáyà mú ẹgbẹ́ tó bí dáná o ẹ̀jẹ̀ rẹ̀ bí rò. Wọ́n bá kò yẹ dáná náà. Ooo ẹ̀fẹ̀ dáwọ̀ ẹgbẹ́ gbọ́tọ̀. Broda, wọ́n yẹ bí máa jẹjẹ rẹ̀ ọ̀hún náà. Ìwọ yẹ lọ blackberry. Bóyá má bí máa jẹjẹ àti ọgbà. Ẹbí máa jẹjẹ ọmọ yẹ ẹ̀hún. Wọ́n náà tún náà ti hàn. Fúnfún gbé. Fúnfún wá gbé. Ó ní ọ̀nà ọ̀gbẹ́rẹ́ wọ́n fi èké dàwẹ̀. Kí èmi ló pẹ́ gbùdó dé pé àwòkọ́ kẹ́ adìẹ. Ọmọdé panẹ́. Ọ̀sẹ̀ gbà náà. Ìgbà àwọn ọ̀rọ̀. Mo kékeré kò bí adáná náà mú rè. Mo kékeré ní ọ̀gá ọ̀dùn. Ìjì mi ẹ̀ sínú ọ̀dọ̀ àwọn ọmọ ìbí máa jáde. Mọ́mí. Imagina pé bùn ẹ̀. Ẹ sọ ẹnu pò wẹ̀ lé náà. Ọ̀dọ́gẹ́ náà mi wọ́. Emmanuel Jọ̀gí gave an immeasurable ìtàn fáwọn alájà wọ̀n ní à. Ilé ní aláàjẹ. Yé ní apá mi sì kàkó rẹ̀ fi tágùn rẹ̀. Wíwẹ̀ bọ̀ á yọ ọwọ́ ma. Àyè ọwọ́ rẹ̀ yà kú wá. Agbópin àfi àwọn ibà. Ẹ̀rọ máa fi lè dẹ̀. Mẹ́rin tó tà, òun àmì máa ń mú yá. Ọwọ́ rẹ̀ lè ọwọ́ rẹ̀ lòdì ọ̀rẹ́ rẹ̀. Àyè ọbẹ̀. Sọ ẹ̀dẹ̀ polówó àwọn ọmọdé. Tẹ̀lé ọgbà yà ló gbé adé ọmọ náà gbẹ iye ìrọ̀dà fún mi. A lè gbé kálukú ní báyìí. Àwọn àwẹ̀ máa lè jẹ. Well,
ọmọ wẹ̀ kí ẹ̀ sọ àwọn ti wọ̀ wá. The marriage in there, if I won't wear you, what you are, baby. So I didn't want you here, Mama. For Mama, we need night and alone with me. In my magic with the young, many are given. Many bodies know your man, material young. Many have it to live with them, and in that ain't no longer than you. The people could only hear. Ọmọ wo ti bo we ugbe owe o se ni na gbo e de tu we o agbo egbo de gbedu Mommy ye ni ha ma we ni awu ni ogun ya ni ki o se ge mene ya be yo do re me do won wo me ogun me le gboro so gun ya oba le gbo won e marriage ni a ya awu ni my marriage e ma ba ọmọ ẹsẹ̀ sọ ọmọ ẹsẹ̀ tó kúrò gánṣẹ́ ilé ẹ̀rọ ìgbẹ́gbẹ́ gbogbo ọ̀sẹ̀gẹ̀ ní ọjà kò má lè jù wá wọ̀ sọ ọmọ ẹsẹ̀ wọ́n bí bí àmọ́ bíwẹ́ wọ́n tí ó mẹ́rin inú pọ̀ jìnà mọ́mí gẹ́ èyí marriage ni wọ́n bá lè gbóhùn àwọn ọbẹ̀ wò náà ẹ̀ẹ́nà àkókò gbéjì ọ̀sẹ̀ ní ayáwó ìyàwó ọbí yàn ní àwọn onídẹ́gbẹ̀rẹ̀ nìkì pété ààrẹ so máa ìfò ìdẹ́rìn ẹgbẹ́ àwọn marriage jẹ́ ìfẹ́ gbogbo ẹgbẹ́ kí ní à wọ́n gbé àbẹ̀gbẹ̀ bí nàá ẹ̀kọ́ kan tí wọ́n mẹ́mẹ́ ọ̀nà agọ́mẹ́ ọwọ́ ọ̀nà designer sẹ́ẹ̀ nà hínà ọ̀nà àbámi designer sẹ́ẹ̀ lò designers gbogbo sọ́wọ́ àwájẹ sọ wọ́n ti bù bẹ̀rẹ̀ ìpèpè gbogbo ẹ̀ máa bù ẹ̀fọ́ máa ẹ̀ dẹ̀ ọ̀ọ́kẹ́kẹ́ tuntun tó ta máa gbogbo ẹ̀fọ́ sọ ẹ̀ mọ́mí mẹ́jà bá ọ̀nà àbá sọ pàdé ẹ̀rọ pàdé wàtàmà ìlú ọ̀pọ̀tì èyí ọmọ ẹ̀ ń da ìlú ẹ̀bẹ̀ lẹ́tì ọ̀pẹ́tì ọmọ sọ ẹ̀ mọ́mí gẹ́ ìfẹ́ ọmọ ẹ̀fẹ́ ọmọ ìgbọ́ alẹ́ jẹ́ mo bá kẹ́kẹ́ ìgbọ́ mi bẹ̀rẹ̀ ìgbọ́ alẹ́ jẹ́ ìsàlù ọ̀pọ̀ mọ́mí ó ní sẹ́ iye èrè tí yóò bẹ̀ sí ṣùgbọ́n gbànú ìyá rẹ̀ lé wẹ́lẹ́ nu lọ́pẹ́ kì ìgbésí àìkèndò ní ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ pé o mẹ́nà wà pé ìwé máa ṣùgbọ́n wọ́n la gbé ní à. ẹgbẹ́ máa ṣ Mana meu sister não sua. wọ́n gbọ́ sí mẹ́ni ẹ̀sà ẹ̀wà fi ṣe birthday ọ̀rẹ́ni nítorí tí ó wà nílé dominas ìwà lè dá ẹ̀rọ wa kọ́ ni ó ní láre ní ẹni ìwọ ló sí nǹkan yọ ẹ̀ náà kíá ẹ̀ náà yà sí nǹkan yọ sí àti yá. Ní ká ọgbọ̀n ló yà kó tẹ̀ ẹ̀gẹ́ yà wà á sí nǹkan yọ. àgbọ̀n wọ́rẹ̀ wọ́n yà gbọ́dọ̀. Tem um botequim ali, não é? É sister, all those brokies, popori life in Wallis, now. Sister, the concept of no do ye other for where I will go friend. Iko, ni ya je, boyfriend ni ya wa me ya we boyfriend me mu fua. Ele we tani me na. O malego. Iya ti ye. Eti kia yo ada fún ya wo boyfriend mi fún. Igunu re mi gwi ni ha. O fi gbon ma mo bo be se no se lo so wo mi la. Ya ga da fún wo boyfriend mi mu fún. E body guard le ba mu e. E ta fi o we gbogbo atona na. Inya pe ya ni. O le ma o wo. O pe a fún ya. Sister. Ele ma wo gelo ja fa. Le wo na le de afa. All be a time me na ka mo ge near to ye ada for me ya wo boyfriend me mu fún. Sister we we gwi ni ha. We are well no ya we no to ego. Give a temper messing justice. Now we Ota me no we go ye no ma ta ma.
I was with plenty rice. I trust you. You say no my boy. Yes, you know where you are. Pass out. Where you are back. Uncle. You know, me ma wo nuwa e ba do agon me gbe ni shigon wa le ni o ma de ta ma le to pa we e flower no pass o ki gbera e ma de ta ma do pa wa afina ni no mi be wo ri wo na o se wa ba na ni mata mi me mutu wa mai no e o boy na mata mi ti ma mi ti wa mo be kaka ni o ma e mo bi o ma e ko yo wa ko to ni o ma ese upo o ki we ba te que no ni ase e ga ni do aka ma wa de ni e kwa le o mo bo ka bi se na fa no do abi eleme ewa wa e ma e wo gbe de pe papa de wo wa e ha pa de lo ya mo wa pa e girlfriend e wa o ku mo ni a ni yo wa zebo do ha e me no di e girlfriend da girlfriend wa ka girlfriend do e me ba wa e ma mo di ya vi le wo pa no do ma la e no me hace o papa me o ma se ba o Eyi e wo sa lo ba o se ni ya lo bi me si egbesi ni e ma se lo mo ye ba o ai ma ke ma se mo di o ma ye mo de upo u ki gbe va wa ma mo gbe de ke gba ni ya mo gbe wo Gomegua, Daddy Jenna, the one who get one, when the man not then the family will ma no more of you. O mi a o na mo be. Anybody say? Anybody say mama wa na. Ona ayo na ayo giri ya ta. Wo to ma go ya na wa mama azu kai. Ma me na mo lo be. Le me na mo dia ye. Le me bare na ba go lo be. Wake na wazi ọmọ le sọ̀bọ̀sọ̀bọ̀ Roji èmi na gbọ́dọ̀ bọ̀ wẹ́ orí ẹ̀ láfíà ọmọ ọmọ ẹ̀ lọ wà lẹ́ pípẹ́ bí a bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nàrà ẹ̀rí ẹ̀dẹ̀ náà dùn ma orí ẹ̀fọ́ orí ẹ̀dẹ̀ náà ẹ̀fọ́ bí ẹ̀yọ́ Mami Jo Come ẹ̀rí jẹ́ náà Àwọn èèyàn sì kọ́. Mo yẹ ṣe ni màá ẹ mọ̀ wá. Kọ́. Ìlú yàrá àti máa yẹ travel work. Wọ́n take 3 to 1 month. That's 3 weeks to 1 month. So your idea transfer your way out. So do the yari. They are what you know what by the choice. I have a window. The government. The most important thing where I am. We send the also your account to make a way. No, we are at the can't know where we be a lot. Only it's okay. It's very many Manali àti àgbà òkè pa wà wò lórí náà. Ṣẹ́yìn olè gọ́ọ̀mẹ̀tì ọ̀nà mẹ́rin ìdáwé àwọn òṣèlú. Ṣé bá sì wà dé wá ní àwọn ọ̀rọ̀ òkè ọ̀pá máa pọ̀ lọ́dún. Olè gọ́ọ̀mẹ̀tì lórí òjì àwọn báyìí òdò kí wọ́n bẹ́ ayé ìlọ́wọ́ bẹ́ àwọn. Tí ẹ̀rẹ̀ ẹ̀wọ́ ẹ̀rẹ̀.
we are more Mount. No problem. problem. Now I'm making travel. Because of the time I have to, so now no lack of anything for getting. So now I can't anything really what you did need of really way out. Can't really banana. Almost say I'm moving. Yeah, I get it when I'm saying I'm moving. I get water. Can't I say it? Oh, Vieta. When I was on the water, never went back. He couldn't work out where he couldn't do something. Mango, baby, Mango, when yeah, oh, my man, but so they are woman, now we're back, walk with the wild pocket, and quite some of him. They was in out to so live by or so live by so yeah. Nice and go nice and I don't know. I don't have to do that. If you go down that change, you get maybe do not start to do more. What can we give? It's a woman, we have really weather, just that. Whether we get up by a market, why can we that? We give up why I wear the motor. I use them and all we probably. On my phone, we come in the soon. Yeah, we don't have my way. The net, yeah, mother. But to know. Tell the women, we got no town. What no town is a woman? I hope you have a matter to go. I said, you, he said, well, we have any good. I'm up by there. You could value on 101. Married to our great. I blew my wife. What's the man? You want to be a basic view. I said, you know what? Well, good. I hope. I said, you, Regiment. In our school, that